ọ̀ràn nígbà tí àṣà wa èdè wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí ọjọ́ ìní kó bá wa láyé kó bá wa láàyè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà wá kí yín ṣàlàáfíà ni kú ìlú wa kó bí ojú ọjọ́ ṣe ń lọ ìjíròrò yìí náà ló wà níbí bàbá onífàìdà bọ̀ onífàìzà láwálé wà pẹ̀lú mi níbí àti àwọn òṣìṣẹ́ wa náà àjọ wà níbí tí nígbà ṣe wà ń pè à ń sí nínú àbá wa a tún ti jáde síta a jáde síta torí wípé àwọn nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ ní ìlú wa lẹ́nujọ́ méjì mẹ́ta à ń dẹkọ̀ lè jókòó lórí ìlú tá à ń gbé ni tá à ń sùn tá à ń jí tá ti ń ṣiṣẹ́ tá ti ń lọ tá ti ń bọ̀ ni ẹ̀ka ti mọ̀ pé fàájì wà ń bí iṣẹ́ àtàṣà wà ń bí àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ lágbègbè wa náà a máa ń fẹ́ mọ bó ṣe ń lọ ká dẹ̀ mọ ìgbésẹ̀ tí àwọn ìjọba ń gbé torí dẹ̀mṣe ti pọ̀ jù àwọn òdẹ̀ ń ṣe lórí amóhùnmáwòrán láfi ní ká jáde lọ gbogbo láwà bá ní ọgbà àwọn Lagos State Task Force ibẹ̀ láwà báyìí torí pé gbogbo àwọn rògbòdìyàn tá à ń gbọ́ káàkiri lẹ́kọ̀ọ́ a fẹ́ mọ bó ṣe ń lọ gangan a dẹ̀ fẹ́ mọ ìgbésẹ̀ tí àwọn ìjọba wa tó ń gbé àti wá pẹ̀lú PRO wọn níbí ní Bọ́ládé Òṣòdì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Mr. Adébáyọ̀ Taofik ẹ pẹ̀lẹ́ sà ìdálábáyé sà ẹ kú iṣẹ́ ìlú ẹ pẹ̀lẹ́ sà a ní ká wá bá yín torí pé oríṣiríṣi àwọn nǹkan là ń gbọ́ tó ń ṣẹlẹ̀ nígboro ládẹ̀mọ̀ pé náà wọ́n gbésẹ̀ tí ìjọba náà ń gbé bá ṣe máa kẹ́dùn kí ló báwo la ṣe máa ṣe é ṣe bọ̀ kó tó di pé àtẹ̀síwájú sẹ́kọ́ bá ń kí gbogbo àwọn ará ilé àtàwọn ará Èkó tó ń wò yín àwọn ará tó ń gbéko náà ń wò yín káàkiri ẹ bá mi kí wọn. mo kí gbogbo lé o mo kí everybody pátápátá gbogbo ẹ̀jẹ̀ ń wò wá Ọlọ́run bá lọ́jọ́ èní ágbó ti gbogbo wa o àní bọ́lọ́jọ́ lọ o. ọmọ mi àmọ́ wò pé ọ̀gá ilé lẹ́yìn gbé lọ́sọ̀rọ̀ báyìí gbé kínní mo dẹ̀ ti rí i pé nígbà tí wọ́n establish Lagos State Task Force wọ́n ti ní to operate in a friendly and kínní ẹ kọ́kọ́ bá mi sọ̀rọ̀ sí yẹn pé nǹkan tẹ́ dádé lórí gangan ká tó wá sọ nípa àwọn iṣẹ́ tẹ́ ń ṣe. àjọ Lagos State Environmental and Special Offences Unit tó ń pè ní Task Force ọ̀dàlẹ̀ ní ọdún 1991 pẹ̀lú òfin tó ń fi tó gbàdúrà méjì péré ní kókó iṣẹ́ àjọ Task Force à ń enforce Lagos State road traffic law and the two enforce Lagos State environmental law tẹ bá dẹ̀ wò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa pátá abẹ́ méjèèjì yẹn ló wà so ìyẹn gbòógì then a tún máa ń jẹ́ àjọ yẹn wọ́n ìjọba tún dálẹ̀ débi pé tí àwọn ministries àbí department àbí government agencies tó bá tún fẹ́ lọ ṣiṣẹ́ níta bóyá bí enforcement àwọn àjọ task force náà wọ́n máa ń fún wọn láti lọ ṣiṣẹ́. Task force ó consist of both ọlọ́pàá àti civil servants. Civil servants wọ́n ṣe bí administrative job enforcement àwọn ọlọ́pàá ni wọ́n ṣe ló fi jẹ́ pé ní tí àwọn òṣìṣẹ́ ìjọba àwọn ministries àti department tó bá fẹ́ lọ fún enforcement níta wọ́n máa ní ìdí ọlọ́pàá task force láti dáàbò bò wọ́n láti jẹ́ kó fi ṣiṣẹ́ wọn torí ojú bọ̀rọ̀ òun lọ́wọ́ èkó ẹ̀dọ̀ wọn bílùú Èkó ṣe rí. bẹ́ẹ̀ni ẹ ṣe gan so ẹ jẹ́ a sọ̀rọ̀ ń pa ẹ ti lé wa débẹ̀ báyìí sí ń pa àtọ́nímọ́tò àtàwọn ọlọ́kadà nǹkan kan tó bá tà jẹ́ pé lẹ́ ń bá deal lẹ́kọ̀ọ́ yìí sá bójó ní mọ́tò ni bójó ọlọ́kadà bójó ní kẹ̀kẹ́ mo fẹ́ kẹ́ là yẹn fún wa náà. ṣẹ́rí ti Lagos State road traffic law ní àkọ́kọ́ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni sọ. òfin tó dá àjọ task force sílẹ̀ ìjọba ìlú Èkó ló dá task force sílẹ̀ òfin tó wọ́n fi dá sílẹ̀ ó empower àjọ task force àjọ kòkòrò ìgbé task force láti gbé wọn máa fọwọ́ sí kó òfin níbi ní mọ́tò níyàwó ìbá àbí ìwọ tó jẹ́ pé okùn páàkì sẹ́gbẹ̀ẹ́ títì okùn páàkì tó ń bá yẹn sọ̀rọ̀ ní ìwọ tó jẹ́ pé wọ́n bá mọ́tò kan wá fi ń fèsì upcoming vehicle tó ń pè one way àbí ìgbà tó wá tún dá BRT sílẹ̀ wọ́n tún wá ń gbanú BRT corridor tó ń lọ tó ń bọ̀ falala tó ní because àwọn kan wà nínú traffic ní wọ́n fi ń lọ́gbà
àfààyè gbà yẹn. Then àwọn ọmọ onídánfó gbogbo ibi tó ń gbèrò ibi tí ò yẹ kí wọ́n dúró sí wọ́n ti ń dúró àfààyè gbà. Illegal place tó jẹ́ pé wọ́n kàn máa to mọ́tò wọn jọ wọ́n máa ní pé ní àwọn kérò níbẹ̀ àfààyè gbà wọ́n sì ń illegal garage because ìjọba ìlú Èkó ó sì ṣe débi pé kò sí gbogbo local government tó wà ni wọ́n ṣe àyè tí mọ́tò lè máa dúró sí. tí mọ́tò wọn máa dúró sí tó máa fi máa kúrò tó ń pè ní garage. So àwa àjọ tax force ní fàyè gba kẹ́kọ̀ọ́ dédé tó sáàrin títì kẹlẹ́ ìgbéró ìgbẹ́. Then tó bá ṣe ń lọ wọ́n máa tilẹ̀kùn mọ́tò wọn iye èrò tó bá ní kẹgbẹ́ òun ní kẹgbẹ́. Ìyẹn ni lórí ọ̀rọ̀ ìrìn ojú pópó. Ti environmental. Mo fẹ́ kẹ́ bá mi mú ẹ ti sọ tó ní mọ́tò sá tọlọ́kadà. Tọlọ́kadà náà wà níbẹ̀. Ṣẹ́rí a ní 475 routes across the state tó wà prohibited fún ọlọ́kadà láti máa. Tí wọ́n ti gbọ́dọ̀ rìn. Gbogbo èmi ní gbogbo highway tó wà lẹ́kọ̀ọ́ pátá. Tẹ́ bá wò ní gbogbo Nàìjíríà Èkó nìkan ló ní highway tó pọ̀ jù nígbà the former federal capital. Gbogbo àwọn bridges wa àǹfààní gbà wọ́n. Ọ̀gá mi sọ ìyẹn kan tẹ́ ń sọ torí mo fẹ́ kó àlàyé máa bá a ká lọ. So tọlọ́kadà bá wò pé bí ṣe wà lóṣòdì báyìí sí ó yá wá gbé mi lọ third mainland 5,000. Kò sí àyè ẹ̀ láti fi gbà. Wọ́n ń ṣe òwe àmú wọn náà ni. Then kì í ṣe pé lójú pópó nìkan o. Òfin tó di ọlọ́kadà kò gbọ́dọ̀ gbé obìnrin tó bá lóyún. Kò gbọ́dọ̀ gbé ẹni tó bá pọn ọmọ. Kò gbọ́dọ̀ gbé ọmọ ẹni tí ò bá tí ì pé ọmọ 18 18 years kò gbọ́dọ̀ gbé. Ọ̀gá mi àwọn iṣẹ́ yìí tí ìjọba wá fún yín náà lágbára díẹ̀ ṣé yẹn ṣe ń gbèyàn tí ò bá tí ì pé tí lórí ọ̀kadà báwo ni. Kẹ́rí à ń ṣe Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe à ń ṣe but èyí tó pọ̀ jù ń bẹ̀ ní pé ní ṣẹ́rí gbogbo ojú ọ̀nà bíi 475 tó ní kán má gbà ní a maintain fún wọn bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ní kàńdá ni wọ́n stubborn àwọn náà ń gba ojú bí tá à ń sọ yìí. Àjọ tax force kẹrẹ through alága chairman wa CSP Ọláyínká Ẹgbẹ́yẹmí ọ̀pá àgbàlagbà. Àìmọye ìgbà náà ṣe ìpàdé pẹ̀lú MUAS àti Namora àwọn association méjì tó ń control ọ̀kadà ní Lagos State. MUAS yẹn wà lọ́ndà NURTW. Namora ó wà lọ́ndà Written Road Transport Association. Gbogbo wọn ní chairman. Gbogbo wọn ní CSP Ẹgbẹ́yẹmí máa ń bá ṣe ìpàdé lóòrèkóòrè. Àmọ́ wọ́n jẹ́ kó yé wa pé gbogbo àwọn ọlọ́kadà tó ń gbọ́ ojú pópó tán ní kán má gbà pé kì í ṣe ọmọ ẹgbẹ́ wọn. Ìgbà táwọn náà wá mú nínú àwọn pípù yìí àwa realize pé díẹ̀ nù wọn ló lè sọ èdè táwa gbọ́n lè gbọ́ Nàìjíríà púpọ̀ nù wọn kò gbọ́n kọ̀ọ̀kan. Àwa discover investigation tí àwa ṣe àwa discover yìí pé àwọn míì migrate wá láti Chad wọ́n migrate wọ́n ń wọ ìlú Nàìjíríà oríṣiríṣi bọ́dà kọ̀ọ̀kan tó ń gbà wọlé. Bí n parí ẹ̀ tó tún wá jẹ́ kí gbogbo ẹ̀ wá jam páàkì pátá lẹ́kọ̀ọ́ òun ni insurgency tó ń ṣẹlẹ̀ ní lọ́wọ́ ìlú lókèrè lọ́rùn Nàìjíríà kí ẹ pé ó jẹ́ kí oníkálùkù kan máa migrate wá. Pé kò nìkan ni ló gbọ́lẹ̀. Láìpẹ́ yìí ní Bágà láti wọ Èkó bíbá bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti mú trọ́ọ̀kì tó yẹ pé ni wọ́n kó ẹran sókè wọ́n wá kó ọ̀kadà kò sí sálẹ̀ wọn tó pọ̀ sí. Nígbà táwọn ọ̀tá ní gbóngbó náà wọ́n náà lọ sí Ọ̀jọ́ Alábà ní Alábà. Gbẹ́sẹ̀ mọ̀ òfin tó wà ní Nàìjíríà ó fàyè gba kéèyàn máa lọ kúrò láti ibì kan sí ibì kan. So kò sí nǹkan tá a lè ṣe bẹ́ẹ̀ nǹkan tá a fẹ́ láti ṣe àfún ọ ní close monitoring nígbà tó dọ̀ because àní fẹ́ pé wọ́n kàn migrate wọ́n dé gbé kò wọ́n bá ìgbé kò jẹ́ so ìyẹn tọrọ ọlọ́kadà mo ń padà bọ̀ lórí ọlọ́kadà olóòpọ̀ bẹ́ẹ̀ sì wà tá ń lọ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ṣe ti environmental yẹn ìyẹn ní ṣe pẹ̀lú àwọn ọlọ́jà àwọn tó ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì tó ń kó nínú sọ wọn àwọn tó ń ta ní wọ́pìn àwọn tó ń ta ní rosebud òfin náà wà lẹ́fún àwọn ọ́kàsì àwọn tó ń tajà nínú odò náà iṣẹ́ tax force. Èmi làwọn mẹkáníìkì tó ń ṣe mẹkáníìkì lójú títì because ìjọba jẹ́ gbogbo kíjọba ìlú Èkó tó ṣe òfin láti máa fi mú àwọn wọ́n ti make provision wọ́n ti ṣe àyílẹ̀ fún oníkálukú àwọn èèyàn wa náà kọ sí àìkú náà fẹ́ lo ibi tíjọba fún wọn. Ọ̀gá mi á wá béèrè tó rọ̀wọ́n alẹ́ náà ń tẹ̀lé wa báyìí bá ṣe ń gbà lọ a máa wò pé
n fẹ́ tajà ń gòsò mi lówó tí máa fi gba ṣọ́ọ̀pù ni kíjọba àjọkójà lè máa rọ́jà àtàkà náà máa fi rí kọ̀ọ̀kan fi sápò kí lẹ fẹ́ sọ sí yẹn. ṣe rí ẹni tó bá wà láyé olólè máa ń sọ pé òun fẹ́ tàbí òun fẹ́ jèrè kó lè fi gbélé ayé tíjọba ṣe kí ṣe bí ọbọ ṣe ń ṣe láti fi ní aráàlú lára ìjọba ṣe láti dáàbò bò wọn ni ẹni tó ń tajà lójú títì tó ń tajà lẹ́gbẹ̀ẹ́ títì mọ́tò mẹkáníkà ní mọ́tò tó ń bọ̀ kókó lè ṣẹlẹ̀ sí. ó lè tẹ bíréèkì ẹ̀ kó tó kó lé ó lè débi ẹbí kó tẹ bíréèkì ẹ̀ kó má mú kọ́nà má jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn kó má ṣẹlẹ̀ sí kankan gbogbo ìjẹ́ ìwọ̀n wà nínú náà so ìtorí ẹ̀ ní ìjọba fi sọ fún wọn pé ní ẹ wọnú sọ ẹ lọ máa tajà níbẹ̀ ẹ kó lẹ́gbẹ̀ẹ́ títì o ò lè nítorí pé o ò rí sọ o ò ráyè òun wà ti fi gbà ló máa gbẹ̀mí ara ẹ séwu lójú títì mọ́tò èmi ò bí ìjọba kankan lè fààyè gbà yẹn ní gbogbo àgbáyé kò sí. Then àwọn mechanic tí mò ń sọ yẹn náà gbogbo local government pátá ló ní mechanic village tíjọba ṣe fún un. ní lọ́wọ́ Òṣòdì sọ̀lọ̀ nǹkan kan wà. In fact virtually all the 20 local government nísìn ìjọba fẹ́ fi kún ó fẹ́ fi àwọn other local development council area wọ́n ti ń ṣe àwọn yẹn náà lọ́wọ́ sí bẹ́ẹ̀ gbogbo wọn pátá náà ní mechanic. ọ̀gá mi báwo làwọn aráalé tọ́wọ́ wá ṣe fẹ́ because irú nǹkan tá a wá bá yín fún nìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn kì í rí gbọ́ dáadáa báwo ló ṣe lè mọ ibi táwọn ọbẹ̀ yẹn wà ní gbogbo agbègbè àti pé téèyàn bá fẹ́ èèyàn oníṣòwò tó ń wà báyìí sìn tóun náà fẹ́ kúrò bí ẹgbẹ́ títì tóun wà báwo tó bá lọ bẹ̀ kí ni ìgbésẹ̀ tó máa gbé tóun náà ṣe lè wọnú bẹ̀ tó ti lè máa ṣiṣẹ́. ṣe rí wọ́n ní àwọn náà ní association tiwọn yànwọ́ ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ àwọn ẹgbẹ́ yẹn wọ́n ní association tiwọn àwọn panelbita wọ́n ní association organizer wọ́n ní association mechanic wọ́n ní association ṣé ìjọba ò ní bá individual ṣe association yẹn ìjọba máa bá ṣe so for them to have any space níbẹ̀ kàn lọ through association wọn wá bá ìjọba gbogbo náà ní ààyè ní ètò tí ìjọba ṣe fún wọn tí ń ṣiṣẹ́ wọn so ṣẹ̀dẹ̀ rí òfin yẹn náà kì í ṣe gbé láti fi ní wọn lára bẹ́ẹ̀ ti dáàbòbò tí wọ́n ní ìdáàbòbò tí wọ́n ní then àwọn owó tíjọba ń ná láti fi tún sí ti ṣe pọ̀ àwọn èèyàn wà ní ètò iṣẹ́ lójú títì tó bá ju omi radiator ojú títì náà ló máa dá sí tó bá ju ẹ́ńjìnì náà ojú títì náà ló máa dá sí wọ́n á so ẹ́ńjìnì kalẹ̀ ojú títì náà ni gbogbo orin shaft gbogbo nǹkan tó ń ṣe ojú títì náà ni èyí tó wá parí jù ni pé èyí tó bá tún wá súnmọ́ bí kànáà ibi kànáà ló ń da gbogbo ẹ̀ sí máa dalẹ̀ síbẹ̀ máa da gbogbo ẹ̀ sílùú bẹ̀ kànáà tó ń ta kí ní ìsìn o máa wá blọọkì omi kò ní jẹ́ kó mi flow tójò bá dásìkò òjò àwọn àdé omi yálé àgbàrá yálé àwọn máa sọ̀rọ̀ ìjọba. adìpé Sanwó-Olú òṣìṣẹ́ adìpé gómìnà wa òṣìṣẹ́ tí ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ kí àwa dẹ̀ ní. ìjọba tún wá mú owó ribiribi wọ́n á tún fi clear kànáà yìí wọ́n á fi clear kọ́tà wọ́n á fi ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ náà àtúnṣe síbẹ̀ àwọn èèyàn tún máa ti dé pé wọ́n á tún kọ́ ṣọ́ọ̀bù á tún fi dé gọ́tà àgbàrá omi wọ́n á fi so ṣé gbogbo àwọn iṣẹ́ yìí ní àjọ iṣẹ́ tí task force ṣe pátápátá tọ́nà ọba lọ́gẹ̀ lọ níbẹ̀ yìí fún wa ṣe tó àwọn ìpọ́njú díẹ̀ wà níbi iṣẹ́ yìí o ìpọ́njú tẹ̀ pọ̀ bàbá mi because ẹni tí how would I put me mọ́ bí mo ṣe bẹ̀ ẹni tó bá ti ń ṣe nǹkan illegal all of a sudden tẹ́ bá fẹ́ stop ẹ̀ pé nǹkan tó ń ṣe yóò dá ó máa fẹ́ gbójú ìjà kò yín bẹ́ẹ̀ pẹ̀lú bọ́sí gbójú ìjà kò wá náà kò jẹ́ ká ṣiṣẹ́ a sì tún fẹ̀sọ̀ ẹ̀sọ̀ pa wọn sọ́nà tó di pé àfi bíi sensitization program àfi ń tà láti reorientate wọn táwọn míì fi ń gbọ́ tán fi wò bá òkè ìdí tíjọba fi ń ṣe nù tí tíjọba fi ń kẹ́ má ṣe báyìí tó wà fi ń ṣe a lọ débi pé a ṣe meeting pẹ̀lú àwọn ìyá ọlọ́jà ẹ̀wọ̀n pé wọ́n ní market association ìyálọ́jà a máa ń lọ síbẹ̀ lóòrèkóòrè pẹ̀lú chairman task force ẹgbẹ́ yẹn pẹ̀lú àwọn ẹ̀wẹ̀ àjọ lọ a ṣe talk fún wọn àyè láti mú ìdítọ́ ní kẹ́ má ṣe báyìí ìdítọ́ ní kẹ́ má ṣe báyìí a tún wá máa lọ individual market a tún lọ bá àwọn leader àwọn ní market ni a tún bá wọn sọ̀rọ̀ náà ló àwọn kọ̀ọ̀kan gbọ́ bẹ̀ẹ̀ ṣẹ́mọ̀ àwọn tó ń gbọ́ náà àyè tíjà tún jẹ́ kọ́ mọ̀ pé ìdítọ́ láti máa fi ṣe é nù fún ìdáàbòbò wọn ni. ẹ ṣé ọ̀gá mi mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe ń bá yànnà náà gbogbo ṣe ń lẹ̀ àwọn èèyàn náà dẹ̀ ti ń rìn kankan dùn ẹ wá jẹ́ àsọ̀rọ̀ ń pọ̀ wọn ìyí tó jẹ́ torí ẹ ti ibi tí mo fẹ́ yà sí bẹ̀bẹ̀ tí sáré débẹ̀ síwájú mi lórí ìtàn wọn lọ́kadà dé èmi tẹ̀ ńgbà tí mò ń bọ̀ pẹ̀lú àwọn ìṣẹ́ wa tá à ń bọ̀ mo wá wò pé ṣé samari solution sọ̀rọ̀ ọlọ́kadà délé kò ìṣá
torí pé níbi tẹ́yìn tí ń wò pé ẹ ti ń bọ̀wọ̀ kan sọ̀rọ̀ tẹ́ ti ń bọ̀wọ̀ kan ṣe báyìí àwọn èèyàn ti ń gba bẹ́gà kí ni nǹkan tẹ́ èmi tẹ̀ ní àbíkọ́ tẹ̀ jẹ́ kí gbogbo kọ́kadà tẹ̀ kọ́ máa wọlé sẹ́kọ̀ọ́ mọ́ gbogbo wọn tó ń ta ọ̀kadà kọ́ kí ìjọba ní kọ́ máa ta ọ̀kadà kéèyàn tẹ̀ ẹ̀kẹ́ mu kí báwo lẹ́yìn wò gbèsè tó di pé. ṣe rí lẹ́nu àìpẹ́ yìí mo tún jẹ́ kí nǹkan tún rí bákan ní immediately after the EndSARS protest tí àwọn ọmọ ọgbọ̀n fi tán ajáàkì mọ́ àwọn youth tó gbé wọn bẹ̀rẹ̀ sí ń pa ọlọ́pàá wọn sí police station ló ń ba gbogbo nǹkan ní ìjọba jẹ́ wọ́n ṣe gbogbo onígbàgbà tí gbogbo àwọn ará everybody wá bìlífù pé ìjọba ìsófin gbogbo ẹ̀ ká dàrú ká dá ní kí wọ́n gba mọ́tò wọ́n wè wọ́n ní BRT wọ́n gbogbo ọ̀kadà gbogbo everywhere so wọ́n ti bìlífù pé kò sí ìsófin kankan mú bẹ́ẹ̀ òfin dẹ̀ wà gómìnà wa Babájídé Sanwó-Olú Ọlọ́run túbọ̀ bá wa lọ́rẹ̀ mi wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ aráàlú púpọ̀ torí wọ́n máa ń sọ fún gbogbo àwọn particularly àjọ tax force pé gbogbo bí bá ṣe máa ṣe ẹ make sure pé ẹ ṣe níṣe tó máa ní aráàlú lára. put a human face mo kàn máa ń lo word yẹn dáadáa. human face ṣe dẹ̀ rí United UN standard ní pé wọ́n ní ó dáa kí ó jẹ́ kí criminal 100 criminal kó escape than kó ṣe mistake lọ parí innocent person bí tí mo fẹ́ gbé ọ̀rọ̀ ọlọ́kadà yìí nìyẹn ṣé ẹni ọlọ́kadà tẹ fẹ́ mú ó dàbí ewúrẹ́ tó wọ̀sùn aláwọ̀ ó dẹ̀ ẹ̀sọ́ ní o because tó bá fẹ́ fagídí mu o ò lè rún gangan mú bẹ̀ á fọ́ gbogbo àwọ̀ ẹ̀ ìkíní bẹ̀ àwọn ọlọ́pàá wọn ò lè yìnbọn fún wọn ẹ̀ lè ní tear gas tọ́pọ̀ dẹ̀ sáré ẹ̀ láti wà kíá because ẹni tó gbé sẹ́yìn ẹ̀ mọ́rú ailment tó wà lára ẹ̀ bóyá ẹni tó lóyún ni ẹ̀ mọ̀ bóyá aláìsàn kan ni then wọ́n máa ṣe débi pé àwọn máa wà níwà táwọn gangan tán wà máa fi escape but ẹni tán gbé àwọn ò máa ń yìí kò bá bá lọ kó bá lọ. lọ́jọ́ tá ń bí báyìí àwọn àjọ wọn ti fẹ́ mú dánfó ó dẹ̀ gun kí ni covert ó dẹ̀ yí padà. ní covert BRT yẹn. àwọn èèyàn mẹ́ta ló ṣe léṣe náà tó fẹ́ wọ mọ́tò tó ṣe wọ́n léṣe káàkiri láti pé kọ́ máa fi nìkan. nígbà tó bá dé bẹ́ẹ̀ wọ́n ti filẹ̀ àmọ́ tó máa ti rí task force gbogbo náà máa sá kí lára ló máa sọ wọn alájọ task force torí wọ́n ti mọ̀ pé iṣẹ́ láàbí làwọn ṣe. so gbogbo àwọn kinní yìí nǹkan táwọn so lórí ọ̀rọ̀ ọlọ́kadà yẹn dé after this EndSARS wọ́n wá sọ di nǹkan mi ó ti di kọ́lọ́kadà gbé èèyàn sẹ́yìn kọ́ máa rọ̀pọ̀ kọ́ máa jáde ní ìdajì kọ́ máa jábàdìgbà lọ́wọ́ ẹni tó ń lọ lójú títì lálẹ́ kọ́ máa jábàdìgbà kọ́ mú èèyàn wọ́n jà lóde kọ́ gba ATM kọ́ dẹ̀ fọ́ọ̀sì ẹ̀ lọ sí ìdí ATM machine kọ́ dẹ̀ lọ gba owó lọ́wọ́ ẹ̀ gbogbo complain yẹn report yẹn là ń gbọ́ táwọn èèyàn sẹ́ǹdì sí wa èyí tó ń fọwọ́ kọ èyí tó ń pè wá tá à ń ṣe níbà ìjọba òde ní kò ní fòdò ọwọ́ ẹ̀ kó wà láwọn gbogbo orúkọ báyìí kó máa ṣẹlẹ̀ ó ní tó ṣẹlẹ̀ níbi ìjẹta tá a lọ ní second rainbow àwọn ará Festac wọn kọ lẹ́tà sí wa àwọn ará Orílẹ̀ wọn kọ lẹ́tà sí wa àwọn maitu àwọn Àpápá wọn kọ lẹ́tà sí wa tó di extent pé àwọn ọmọléèwé obìnrin tó máa náà fẹ́ gbọ́kadà kẹwàá wọn lọ síbi tí ó jókòó kọkẹ lọ máa rí ìpò àwọn ọmọ sí ìjọba ò ní fààyè gbà yẹn èyàn ló jẹ́ kí àjọ wákàtí lọ síbẹ̀ kí àjọ lọ síbẹ̀ fún àmú ọ̀kadà 74 àkósínú plot wa. ìyẹn ní second rainbow mama tún yẹn. ọmọọṣẹ́ wa kan tó ṣe mistake tán nígbà tán ní kán wọlé kán máa bọ̀ nígbà táwọn pípín yẹn tán mú báyìí wọ́n ṣá yálà ìjàlá ẹni tó lè ṣe wọ́n bẹ̀rẹ̀ mọ́tò wa méjì náà bàjẹ́ flọ́ọ̀kì tá a fi kó ọ̀kadà yẹn ló ń fọ́ gbogbo side mirror náà fọ́ everything tó bẹ̀rẹ̀ sí dùgbò tán ju gbogbo bẹ́ẹ̀ àgbọn àlùbọ̀ alo tear gas àwọn ọmọ yìí in fact èmi ò mọ̀ o egun ti dà mẹ́rin ẹran ti dà mẹ́gun o táwa padà dọ́fíìsì tán la rí pé wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣe bonfire tọ́jú títì tọ́jú gbogbo ẹ̀ tún wá mobilize láti padà láti lọ lóhùn àmọ́ ká tó tún débẹ̀ padà bí wọ́n ti ṣe bonfire gbogbo àwọn mọ́tò tán ọ̀rọ̀ náà lọ wọ́n tún ti ń fọ́ gíláàsì wọn wọ́n ti ń gba laptop wọ́n ti ń ṣe gbogbo ẹ̀
èyí tó tún ṣẹlẹ̀ lánàá ní Ìkẹjà lọ́rùn níbí báyìí Lagos Abẹ́òkúta express road tíjọba ṣe ó wà lára bí restricted route tó ní kọ́nà gbọ́dọ̀ rẹ̀ wọ́n fẹ́ máa fagídí gbàdọ̀ tó bá ti gbé tó bá ń gbèrò ní gbèrò bá gba agbọ látòsò nígbà ó níbi kan níbi ilé Zik wọ́n máa yí wọbi inú gbóǹbẹ̀ wọ́n á dẹ̀ àwọn ẹ̀mọ̀ wa wọ́n ti máa ń wà nínú ibẹ̀ lọ wọ́n á dẹ̀ jáde ọlọ́kadà ẹ̀kọ́ lè ṣe bí kò ń fẹ́ tọ̀ wọ́n á dẹ̀ jáde gírì náà máa ṣi èèyàn mọ́lẹ̀ ìmí wà tó yẹ pé as a result of that wọn ò rí mọ́ pé pé àwọn family ẹ̀ wọ́n ṣe publication pé ẹ lọ́sàn pé ẹni tó bá bá àwọn rí lágbájá tó bá bá àwọn rí lágbájá gbogbo rìpọ́ọ̀tì là ń gbọ́ wọ́n tún gba BRT kọ́lẹ́jọ̀ kan sí ẹ̀jẹ̀ tí wọ́n tún gbàgbé náà àyẹn láwọn ẹgbẹ́ yẹmí ní irọ́ ọ̀pọ̀ síbi ṣẹ̀dẹ̀ rí àjọ task force particularly chairman wa ó ní nǹkan kan ṣẹ́rí kó tó di pé ó jáde síta a ti kọ́kọ́ sensitize yín a ti fi ọ̀rọ̀ dúdú a ti sọ fún yín ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí because òun àti CP commissioner Lagos ọlọ́pàá Lagos Odúmọ̀ṣù ṣẹ́rí irú ọlọ́pàá tí wọ́n ní orí o wọ́n sọ nífẹ̀ẹ́ aráàlú débi pé ó máa ń dàbí ẹyin ni wọ́n fẹ́ kó jábọ́ àmọ́ ẹni tẹ́ tó tẹ́ gbégbé ẹyin tẹ́ fẹ́ kó jábọ́ tó wá ń ṣe bíi pé òkúta lòun ìyẹn náà fi wọ́n pé tó ẹyin tó jẹ́ kàńdánù mọ́ yín nígbà fún yín àwa rẹ̀ 61 ní Ìkẹjà lọ́ọ̀gì pé ẹ̀ lè gbanú BRT lè gbà kẹ́ gba express yìí náà pásítẹ̀tì bá ṣẹlẹ̀ mi ló wà nù èkó wọ́n ti dojú ìjà tó wà nù. ẹ̀jẹ̀ rí kílé fídíò kan ń lọ lórí social media yìí kẹ́rí bíìtì wa wà níbẹ̀ yẹn mọ́tò méjì lásán ló wà níbẹ̀ ọlọ́pàá abúlé àbí lẹ́jọ́ ìyàní kan máa nìbẹ̀ nígbà tó ní kan máa bẹ̀rẹ̀ sẹ́fà ló ṣe ya wọ́n ṣe lọ ya tán kóra wọn wọ́n ti pọ̀ àwọn àrùn stylishly strategy náà ni o iṣẹ́ ọlọ́pàá ni o ọkọ̀ ìgbéta o because ibẹ̀ yẹn wọn lè lò bọ́n wọn lè ṣe wọn kan wọn padà wá sí ọ́fíìsì àwọn ẹ̀sìn wa rìn force wọn kó gbogbo full house wọn padà síbẹ̀ pé irọ́sẹ̀ lè task force kò ń ṣe àjọ kan tó yẹ pé ẹ lè dé kò possible wọn ò win nìrí wọn ò dẹ̀ lè lórí wọn láǹfà wọn ò win nìrí wọn ò dẹ̀ lè lórí task force gbogbo kíbi mo lè fi fẹnu sọ wọn ẹ̀ tó padà lọ nígbà tá a padà lọ sí yẹn lánàá àìsàn wa kó ọ̀kadà àwọn tá a rí àìsàn wa kó 25 àwa tún mú àwọn miscreant àwa mú 15 àwa dúró síbẹ̀ pa pé gbogbo pọ́nfà yóò ṣì tẹ́ ṣe ní secondary wọn kò possible ẹ̀ lè ṣe níbẹ̀ ìyẹn la ṣe lánàá. nǹkan tó jẹ́ kọ́nà fi free lánàá nìyẹn ọ̀gá mi èmi wá fẹ́ fọpọlọ kékeré mi sọ nǹkan yìí ara àwọn táwọn sọ pé ó ń dẹ́ṣẹ̀ ìsà à lè bọ́ ọ̀rọ̀ ọlọ́kadà nìkan wí àwọn èrò táwọn gbọ̀ngàn náà mo fi kó ó yẹ kí. jẹ́rí tó dé tó ń sìn àjọ tí gbogbo wa pátá ni bí a tó bá di pé mo fẹ́ gun ọ̀kadà tó bá di pé ẹ ti mú mi sí pé torí ọ̀fẹ́ǹsì ni. à ń ṣe tabamọ́ lọ́kadà àwọn pásẹ́njà kóòtù wà lẹ́gbẹ̀ẹ́ àmì báyìí à ń kún wọn síbẹ̀. gbèsè mọ̀ pé iṣẹ́ task force ní táwa mú táwa bá ti mú táwa ti sọ̀rọ̀ nígbà tí court àlẹ́nu mọ́ ní court. so ẹ mọ àwọn èrò tó ń gun ẹ jẹ́ kó mọ̀ pé ọ̀fẹ́ǹsì náà ni. àwọn èrò tó bá gorí ọ̀kadà níbi tó ń jọba ní kọ́ máa rí ọ̀fẹ́ǹsì ni àdẹ̀mú wọn náà àdẹ̀kú wọn lọ sí court bẹ́ẹ̀ sábà tí wọ́n tọ́wá tí wọ́n lọ sí kóòtù ìyẹn kò sọ̀wọ́ kóòtù. náà tí wọ́n bá mójútó kóòtù yẹn náà kẹ́lẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbá. ní í ṣe ìgbọ́n iṣẹ́ tí òfin fún wa ṣe àwọn tí ń ṣe yẹn lọ́ọ̀yà wa ló máa mú wọn lọ sí kóòtù. kóòtù ló wá ní òfin tiẹ̀ láti fi dájọ́ òṣùwọ̀n tó ní kálukú ṣe. ó ti yé nǹkan tí mo sọ kóòtù ló ní òdiwọ̀n tó máa dá fún wọn bẹ̀. bẹ́ẹ̀ tí táà ń sọ ń sìn ní pé àtònílé àtàlejò àtẹn tó wá fíṣítì àtẹn tó gbé bí permanent gbogbo wá sí o ti dìṣẹ́ wa kì í ṣe iṣẹ́ àjọ task force nǹkan ó ti dìṣẹ́ wa because commissioner for police Lagos State CP Odúmọ̀ṣù ó gbìyànjú CSP ẹgbẹ́ mi tó jẹ́ alága task force òun náà ṣiṣẹ́ ọ̀gá disun tó jẹ́ RS àwọn iṣẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìwọ̀n ń sùn o èmi kan tí mo tiẹ̀ èmi ò ń ṣọlọ́pàá èmi kan tí mo jẹ́ alukoro yìí in fact àjọ ń ṣiṣẹ́ dòru ni tó bá di kó bá di tíkín àwọn ẹ̀ máa wò pé tó
ìtàṣe náà tó àforíjì sọ ẹ̀ jáde àdámọ̀ pé àdọ́gbọ́n sí bẹ́ẹ̀t ṣé àwọn mẹ́ta tí mo sọ yìí wọ́n di èkó bẹ́ẹ̀t káwọn aráàlú kan jọ kan já support wọn ìdí tá a tẹ̀lé fi support wọn ni pé kọ́ máa gùn tí ọ̀kadà ò bá rí èrò kó lójú pópó bíi express náà ní kọ́ máa ṣe ọ̀kadà ò ní gbàbẹ̀ kò ní gbàbẹ̀ àwọn èèyàn wa yìí náà ni ẹ máa sọ pé wọn ò ríṣẹ́ ṣe kò síṣẹ́ wọn rí ìdáàbòbò ẹ̀mí ló ṣe pàtàkì ẹni tó bá máa ríṣẹ́ lọ́la tó bá survive èní ló máa lè ṣiṣẹ́ ọ̀la tó bá lọ gorí ọ̀kadà tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ sí kọ́lọ̀ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa kò ní ríṣẹ́ yẹn ṣe lọ́la ó ti yé yín ìyẹn ló jẹ́ la fi sọ fún wa pé nísìnyí ó ti di iṣẹ́ gbogbo wa ó ti dàjọ́ ṣe wá àmọ́ àwọn onídàáfó náà tó ń ṣe one chance jẹ́ kí wọ́n máa pèrò látòṣòdì wọ́n lè pe mile 2 ọmọ ọmọ fi débi ìsọ̀rọ̀ ọmọ ọmọ ti pásẹ́njà mi àwọn ọmọ tó dẹ̀ ń join àwọn ọlọ́kadà yìí náà wọ́n jọ ń ṣe kíndà ní gbogbo black spot èkó pátá gbogbo ẹ̀ lálọ́ta tí ń ṣàwọn iṣẹ́ òru nìyẹn gbọ́sẹ̀ ẹ̀ lè rí wọn mú àwọn ọmọ gọ̀fìn ẹ̀ lè rí wọn mú bẹ̀tù lóru tí kí báyìí lè máa mú wọn kí Òṣòdì alẹ́ tẹ bá lọ rí èdè wọn báyìí gbogbo ojú rí yẹn lọ́kún sí ìmọ̀mọ̀ kan tó ń jẹ ọkọ àtìyàwó nílùú bẹ̀yẹn tọ́jọ́ ọkọ àtìyàwó a máa ń kó wọn lóòótọ́ bẹ̀tì kẹ́rì tá a bá ti kó wọn. tí wọ́n máa ń sọ pé ọkọ ìyàwó mi rẹ̀ àbí kàtẹ́ ìjẹ́kọ̀ rẹ̀ nígbà tó yẹ pé wọ́n ra ní àwọn ibì kan tá a lọ níbi kólókó tó wọ́n jọ ní eléyìí ọkùnrin àti obìnrin náà sùn síbí ọkùnrin àti obìnrin náà sùn síbí ilé ọkùnrin nìkan ilé ọkùnrin nìkan. nínú ìbáyé tí lọ́rùn bẹ́ẹ̀ náà. àjọba dédé adé àkàlà nínú ìṣe adéfàdé àdàpàpà lórílẹ̀. mo mọ̀ pé dérà máa tún gbà kan náà tẹ́ lọ ṣọwọ́. gbogbo fagbà síbi tá a dé tá a kì í kó wọn bẹ́ẹ̀ tá a bá ti kó wọn tán àgbà síbi ẹjọ́ ilé ẹjọ́ ló wá kù sí lọ́rùn tó wà ní nǹkan kan ṣe pẹ̀lú náà. ọ̀gá mi ọwọ́n ọ̀kadà nǹkan tẹ́ wá ń gbà yẹn ṣé ẹ̀ ń fọ́fìtì wọn ni jẹ́ tó di tìjọba ni àbí dẹ́dẹ́ gbogbo ẹ̀kẹ́ sọ ń gbà yẹn náà. ó di tìjọba ni that's the position ó di tìjọba ni kò sí nǹkan kan tán ní ìyẹn tó má jẹ́ kán tán ni àwọn tó ní tó má ti gba ọ̀kadà wọ́n rí ọ̀kadà ń gba padà iṣẹ́ ní tax force o. à ń gbọ́ bẹ́ẹ̀ dáadáa tó ń sọ. ó ń ṣe ní tax force kò possible lápá ṣe tán màá mú yín lọ́kẹ́ lọ́wọ́ ibi tí gbogbo ọ̀kadà ká. inú wa dùn tọ́wọ́ ara lé bá lè rí ń bẹ̀. màá mú yín lọ́kẹ́ lọ rẹ̀ kò ṣe lérí yẹn ti ní tax force kò possible. tó bá ti mú tó bá gbé nǹkan kó tó jáde bíi ọ̀nà mẹ́fà ìmọ̀ ilé checkpoint wà nínú tax force lẹ́tẹ̀ẹ́ tó máa fi máa wẹ̀ gbóngbò ló ń kó wà jù. so ìyẹn tún wá kọ́ ṣé wá rí alága task force yìí in fact ẹni tí ò gba nonsense ni gba nonsense o gba nonsense rárá kí ló fẹ́ mú àyè lórí ẹni tó ń gbàgbọ́ ní pé ayé ọkàn ló ń ṣe pàpà. gbogbo nǹkan tẹ wá sọ́lẹ̀ kí ni àwọn LASTMA kí ni ìbáṣepọ̀ yín méjèèjì torí mọ̀ pé àwọn LASTMA náà máa ń wà lórí títì fún kí ẹ bá mi sọ kí ni ìbáṣepọ̀ yín. kì í ṣe LASTMA nìkan gbogbo agencies of government pátá ó safety vi gbogbo wọn làjọ ń ṣiṣẹ́ pọ̀ there was a time tó yẹ pé àwa àti LASTMA àti carry out joint enforcement tí need bá arise àti máa ṣe joint enforcement àwọn LASTMA náà ni wọ́n ní àwọn enforcement police officers tó ń attach mọ́ àmọ́ gbà míì náà tó ń bá need the service wa a máa ń support wọn or wọ́n bá jẹ́ ká mọ̀ pé wọ́n ti àtàkì officials wọn kan níbi báyìí wọ́n bá ti jẹ́ ká mọ̀ àwọn àlọ́ síbẹ̀ then anybody tí wọ́n bá ti ṣe táwọn ọmọ tá bá ṣe léṣe ní task force àbí ní LASTMA through ọ̀dọ̀ wa bí wọ́n fi máa rí ìrìn ní port so àjọṣepọ̀ tó dánmọ́rán ó wà láàrin wa then ilé ẹjọ́ alágbèéká tíjọba dá sílẹ̀ lọ́pọ̀ ìlú mobile court ìyẹn ló ń fẹ́ gbogbo àwọn traffic offenders ni wọ́n bá ti mú táwọn bá ti mú àwọn ilé ẹjọ́ alágbèéká yìí wọ́n á lọ sọ́run wọ́n á lọ ṣèdájọ́ fún wọn táwọn náà bá ń jáde wọ́n á tẹ̀lé wa jáde ibi tá a bá ti mú àwọn onímọ́tò kẹsẹ̀kẹsẹ̀ ló ń ṣèdájọ́ fún wọn wọ́n dẹ̀ mọ̀ èyí tó jẹ́ pé wọ́n máa ní kó lọ san fáìn èyí tó jẹ́ pé wọ́n máa jẹ́ kó máa forfeit mọ́tò ẹ̀ tó bá ti gbá wọ́n wè. ìyẹn ni mo tẹ̀ fẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń gbá wọ́n wè sà àwọn mi ò pé mo ní jíìpù tó da mọ́tò mi gbẹ nǹkan kí lè fẹ́ sọ fún ọ bó ṣe ń wòye báyìí ẹ bá mi sọ fún un. gbogbo ẹni tó bá gbá wọ́n wè mo fẹ́ nu sọ́nu kò sí ọ̀nà méjì fún wọn wè pẹ̀lú òfin
Lagos State Traffic Law for future ni o for future. mọ́tò ò bá jẹ́ Ferrari ń gbé kínní. lẹ́nu bíi ọ̀sẹ̀ méjì sísìn wọ́n parí kí ni EndSARS protest tí gbogbo ẹ̀jì dàgbàdà tí task force bẹ̀rẹ̀ sí jáde aṣọ bí ṣe ń bá yín sọ̀rọ̀ bí ṣe ń bá yín sọ̀rọ̀ about 45 vehicles wọ́n ti forfeit fún government láti arrange through mobile court lẹ́yìn one day tó ti di mọ́tò ìjọba. tó jẹ́ mọ́tò tó gbà lọ́wọ́ wọn individual tó gbé tẹ́m sọ bó ṣe rí. bẹ́ẹ̀ni wọ́n ti di mọ́tò ìjọba báyìí. àwọn bíi 138 láti mú tó yẹ pé wọ́n fi àyè tiwọn sílẹ̀ orí BRT corridor ni wọ́n ń gbà tó ń disturb àwọn mọ́tò BRT tó ń kọjá àwọn yẹn náà àti àárín wọn ní court. ṣé nínú àwọn offensive stand ó mọ̀ pé ìlú tí àwọn ọmọ onídàáfó tó constitute lè ọmọ bíbí 48%. àwọn ta ló ń sọ̀rọ̀ yìí tó kù. nínú mọ́tò 45 ló ń sọ fún yín pé wọ́n gba wọn wò wọ́n ṣe pé dáko tó wà ní òbí méjì lọ dáko tó wà ń bẹ̀ kò ju méjì lọ. private car owners well educated suited human being ló gbà tó mọ òfin tó kàwé nígbà mi so ó pẹ́ ṣe lọ́ọ̀ni yẹn o kò sí Àbújá lọ́nà ọ̀pẹ́ ó bá tí wọ́n bá ti mú ẹ fún ilé ẹjọ́ mi lẹ́nìbọ̀dì tó máa já tíkẹ̀tì kò sí tíkẹ̀tì kankan lẹ́nìbọ̀dì tó máa gbó kankan lọ́wọ́ ẹ̀ ní tax force lọ sí ilé ẹjọ́ mi lọ sí ilé ẹjọ́ máa lọ kéèsì ara yìí. àwọn ọmọ gọ̀ọ̀fì tán wá ń sun gbogbo abẹ́ bíríìjì abẹ́ pálábá tán ti tẹ̀ náà káàkiri tax force náà à ń kó bá sáàdì sí wọn lára àwọn abá ti kó wọn kóòtù náà látún kó wọn sí ìmí tí ẹ wà lóṣòdì mi tẹ́ gbé bí ẹ̀mẹ́ta ó dé stage kan nígbà tó ń bọ́ á ti mú ẹ̀rí because a máa ní rẹ́kọ̀dù wọn á ní dátà wọn ló di pé wọ́n ti mọ kí ló dé tó bá ṣàlàyé báyìí alága task force wà wò pé kí ló ń lè ṣe wà ní ìdá ṣé tó bá rí iṣẹ́ ó lè ṣe ó ló máa ṣe wà ní ìdá nínú àwọn ọmọ tó ń tẹ̀lé wọn jáde ní báyìí àti nínú àwọn ọmọ 1 million boys àwọn àwáwà àwọn kóòtù yẹn mò ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn yẹn o gbogbo wọn bẹ́ẹ̀ yẹn nínú ẹgbẹ́ mi wà láwọn pé ó máa change orientation àwọn 1 million boys yẹn náà àwọn ọmọ àwáwà àwọn ọmọ kóòtù yẹn task force afẹ́ àkó wọn jẹ́ pé àkó wọn lọ sílé ẹjọ́ náà. ẹjọ́ wa béèrè lọ́wọ́ yín torí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó ń dùn sọ àmọ́ iṣẹ́ ńláńlá ni torí mi ò tẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí èmi ò tẹ̀ òyìnbó máa sọ pé mi ń tẹ̀ envy yín mi ì envy but ṣé ìwádìí wípé mo mọ̀ pé kò sí bá ṣe fẹ́ ṣe ná èèyàn máa mú un lọ sí ilé ẹjọ́ náà but ṣé kòrò ẹ̀rù bóyá kẹ́yìn wá sọ fún ìjọba ń gbé ó rà ń pé nǹkan tẹ̀ ń fọ́ wọn tọ́ṣẹ̀ yìí o kí níyẹn ò fẹ́ lé o bóyá kó lé sí o àbí kí lẹ́rù tó bá pọ́n ń fi wọ́n sí ẹ̀wọ̀n oṣù kan ní kó sọ́dọ̀ oṣù mẹ́fà àbí nǹkan sẹ́yìn ò ní recommendation tẹ́ fẹ́ ṣe fún ìjọba lórí nǹkan tó ń jẹ́ kí iṣẹ́ tí ń lé sí. iṣẹ́ rí òfin ò ṣeé ṣe pé láti òfin wà bí correctional ló wà fún bí pé bóyá ó jalè ọmọ ẹ lọ ilé ẹjọ́ wọn á yọkè kò lọ sẹ́wọ̀n bóyá oṣù méjì àpò mú kàn fi ṣàpèjì ó yé mi èmi náà nìyí ẹ̀wọ̀n oṣù méjì àpò oṣù mẹ́ta wọ́n ṣe ẹ̀wọ̀n yẹn bíi pé kò fi ronú pé wàdà tẹ́tù bá máa jáde wàá tán ní ìlú òbí kò ní ṣe mọ́ bó fi bí lọ́ọ̀ ṣe rí nìyẹn. wọ́n ti yẹ wá wọ́pọ̀ bí. lọ́ọ̀ kì í ṣe wípé níbi tí bí lọ́ọ̀ sínú wípé bó ba apá bó ba bú lẹ́sẹ̀ wà pa. bọ̀tẹ́lẹ̀ ti mú yọ̀kọ́ lẹ́ẹ̀mẹ́ta lórí ọ̀rọ̀ tó ń padà ṣẹ́ni pé kò. irú yẹn nígbà tán wò sòsòsòsòsò wọn ò pé òkè ṣé tó bá ríṣẹ́ wàá ṣe ó lòun máa ṣe. wọ́n fi sínú àwọn bí àwọn bíi paramilitary kan bá ṣe. He's doing fine. Even àwọn ọmọ kọ̀ọ̀kan tó jẹ́ láti àwọn ọmọ Agége nígbà tó yẹ pé káàkiri bẹ́ẹ̀ tó ṣà. Àwọn míì náà wà náà àwọn kéékèèké tàbá mú ta kó lóṣòdì ta kó ní gbogbo ẹ̀ lójú ọmọ underage. Tẹ bá ṣe interrogation fún wọ́n ti tó bí 30 of them. Tó yẹ pé ní Ẹgbẹ́yẹmí alága task force ó ti reconcile wọn pẹ̀lú family.
fundamentally with serious investigation I realize pé problem tán ní broken home ló cause a lot of issues for àwọn ọmọ ẹ̀. Bàbá àti ìyá wọn ti separate. Bàbá ní ọ̀dọ̀ òun ni ọmọ máa gbé, ìyá ní òkè ọmọ máa gbé lọ́dọ̀ òun máa wọ̀. Bàbá fẹ́ ìyàwó mi, ìyàwó mi ò ní ọmọ lára, ìyá ẹ̀ ti fẹ́ ọkọ mi ò gbà láyè kó kó àwọn ọmọ ẹ̀ wá. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ náà ń bẹ́ síta náà ju ọmọ gọ̀fẹ́ o. Ọ̀gá mi àtẹ̀ máa ń gbọ́ pé púpọ̀ ni wọ́n ń wá látẹ̀kọ́ láti. Òun náà ni mo ń sọ, bí tí mo ń bọ́rọ̀ bọ̀ náà nìyẹn. Gbogbo ọmọ yẹn di ọmọ gọ̀fẹ́ nù. Kí wá ṣe pé Èkó ń bí ló ti ṣẹlẹ̀ sí wọn. Gbogbo gbèríko mi ní fẹ́ dárúkọ lóko. Kọ́mà ní pé bóyá. Gbogbo gbèríko náà ti ń wá gbàmù. Akọ̀dédé wá Òṣòdì òdòdó gbàmù Òṣòdì ó ti bẹ̀rẹ̀. Bàbá ẹ ń dárúkọ Òṣòdì púpọ̀ ọ̀gá mi o. A ti lọ débi pé a ti kó òde kò lọ sí ìlú ẹlòmíì tó yẹ pé ní chairman task force wa náà ló finance àdídì lọ bá àwọn tó ó ìrántí àdúgbò àdídì lọ bá yẹ ìbí ìwà tó mọ fóònù nọ́mbà tẹ́lẹ̀ pa àpò wá sí bíbá kí ló dé ó ní ó ti tó bí ọdún 7 tóun ti ó nígbà tóun wá wọ́n fi pé wọ́n ti kidnap ẹni pé ó ti kú láti reconcile wọn. So ṣe rí iṣẹ́ yìí àjùmọ̀ṣe gbogbo wa ni iṣẹ́ àjọ task force ń ṣe tiẹ̀ but ìwọ náà àyè tó bá yẹ kí ìwọ náà fi ṣe tiẹ̀ láti fi ràn yín lọ́wọ́ ṣe ní dáadáa. Ìgbésẹ̀ wo lẹ fẹ́ kí ìjọba Èkó gbé pẹ̀lú àwọn ìjọba ilẹ̀ Haúsá? Mo dìídì sọ ni torí pé kò sí pé nǹkan tá à ń fi sí àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n pọ̀ lórí ọ̀kadà lẹ́kọ̀ọ́ lẹ́nu wọ́n ń ṣe ará Èkó. ṣe rí àdúrà tá a máa gbà ní pé ní kọ́nà lọ́dún èyí kó bá wa mú ìdádúró bá àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ bá wọn lọ́rùn kì í ṣe nǹkan tó yíṣe o bàbá mi èmi ò débẹ̀ o àmọ́ nǹkan tá à ń kà tá à ń rí téèyàn ń kà téèyàn ń rí káwọn kọ́kàn déédéé wọnú àárín ìlú wọ́n dẹ̀ pa èèyàn wọ́n ní iye báyìí náà pa tí ò ń ṣe ẹ̀kan tí ò ń ṣe ẹ̀mejì ṣé rí tí ìfọ̀kànbalẹ̀ bá ti dé bá wọn lọ́rùn wọ́n dúró sọ̀rùn ayabalẹ̀ ní kọ́lọ̀ ń ṣe fún wọn ó jọ pé Ọlọ́run kó bá wọn mọ́wọ́ Boko Haram àbí náà kó bá wọn mọ́wọ́ wọn dúró wọ́n jọ. Then àwọn ìjọba náà ń gbìyànjú tiẹ̀ o àwọn náà ń bá wọn jà lọ wọ́n bá wọn po o ẹni tó bá dé bá tún fi dìyẹn èmi ò débẹ̀ àmọ́ olómọ àmọ́ ẹ pé kì í ṣe nǹkan tó easy ṣé mọ̀ pé insurgency throughout the world kì í ṣe nǹkan tó easy wọn ò tètè easily láti ẹ lè tètè sáré wọn parẹ́ bẹ́ẹ̀ tí ìjọba Nàìjíríà náà try wọ́n try so kọ́lọ̀ ọba ọlọ́jẹ̀ ní kó bá wa omi sùúrù fún wọn lọ́rùn tó bá ti ní fàyàbalẹ̀ lọ́rùn kò ní sí pé wọ́n ń sákàdì láti máa láwọn kọ́kadà àbáwọn kan migrate wá sí iye tó bá kàn wá kàn máa ṣe business adẹ̀ tó padà ní torí kò sí bóyá fẹ́ ṣe ní Nàìjíríà yìí o kò sí bóyá o máa dé kò sáà o máa ní kankan ṣe lẹ́kọ̀ọ́ nínú family ayìrì èèyàn kan o máa dé kò sáà. Ọ̀gá mi ọ̀rọ̀ task force yìí ṣé task force ẹ̀yin nìkan ló wà tó rọ́dà mi pé mò ń gbogbo dàpọ̀ local government mi náà set up wọn task force tó máa wá jẹ́ bí nǹkan tó ń confuse àwọn aráàlú tó pé task force oríṣiríṣi mo fẹ́ kí wọ́n mi yọ̀nà náà ibẹ̀ yẹn sà fún àwọn aráàlú tó ń wọ̀. ṣé rí ohun tó ṣẹlẹ̀ ní pé ṣé rí orúkọ yẹn task force yẹn ó wà fún yín pé kí nǹkan ṣẹlẹ̀ kọ̀ọ̀kan sáré fọ́ọ̀mù kankan láti fi àdírẹ́sì issue bẹ̀ṣẹ́rí ti task force Lagos State òun nìkan òun ló wà tó dẹ̀ ní òfin tó ní law tó dàdúró ṣẹ́rí any other task force tó bá ní òun task force ọ̀ tó mú mọ́tò gbogbo àwọn tí local government yẹn òfin ò gbà wọ́n láyè òfin ò gbà wọ́n láyè gbogbo ẹnu mo fi sọ ìjọba gómìnà wa Babájídé Sanwó-Olú náà dẹ̀ ti pariwo òfin ò gbà wọ́n láyè òfin ò gbà wọ́n láyè task force nìkan LASTMA gbogbo ọ̀dà agbófinró Èkó náà wà náà lè enforce traffic. ẹ pé state ló set it up. but apart from pé state ló set up because police Lagos State Police Command náà àwọn náà lè mú wọn ní traffic section. Lagos State dẹ̀kọ́ ló set wọn up but gbogbo wa bẹ́ẹ̀ yẹn la ní right láti enforce traffic law but local government kò sínú wọn local government sínú wọn supportive kíní tí local government yẹ kó ṣe ní bí kó gbà wọn máa control
bóyá ó ní bíbá yìí bóyá traffic máa wà o ó yá ẹ̀yàn ẹ̀kọ́ ó yá ẹ bá ń direct wọn ó yá ìwọ lọ báyìí àmì ìwà kì í ṣe iṣẹ́ wọn náà o àmúkàtì aṣọ bí wọ́n ṣe wá fẹ́ ṣe lè tí wọ́n tiẹ̀ ní right láti ṣe anything because a ní lasma ọlọ́pàá ní traffic tó ti wà nílẹ̀ fún ẹgbẹ́ iṣẹ́ wọn ni. tó ẹ pé at every point in time everywhere àdẹ ti máa rí wọn gbogbo ẹni tí local government staff bá ti mú pátá wọ́n bá ní because wọ́n bá ti mú yín wọ́n á mú yín lọ sí àbẹ́tẹ̀ kékeré kan ẹ̀mí máa mú wa sí secretariat wọn wọ́n á já tíkẹ́ẹ̀tì wọn ẹ sọ fún wọn yín pé nírọ́ ẹni kan mú yín lọ sí mobile kan charge yín sí court kan charge yín sí court or kẹrí chairman council kẹ lọ make complaint fún wọn bẹ́ẹ̀ ṣe ráwọn èèyàn wa náà ìkánjú tẹ́mú 10,000 tẹ́mú 20,000 wá tán fún wọn ló ń fà á tẹ bá stand the ground yìí pé sẹ́ẹ̀ alẹ́ ní san kọ́bọ̀ kán mú yín kọ́gbé yín lọ sí kóòtù kọ́nà fi wọn fi yín lẹ̀ lọ́sọ́ wọn mọ̀ pé lè yẹ ẹmọ tó yàtọ̀ sí òsì local government mo gbogbo ẹnu mo fi sọ local government ò ní right láti enforce Lagos State traffic law. dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń bá yànnà náà bó ṣe ń lọ yìí kò ní bá ọpọlọ yóò ní dàrú mo rí i pé aṣọ tẹ wọ̀ yìí ṣe lè gangan ní aṣọ tó jẹ́ pé Lagos State aṣọ àti fìlà àtàṣọ tó bá ti rí lára wọn ti mọ̀ pé yes authentic. ṣe eléyìí nísìnyí èmi ni alukoro àjọ Lagos State àjọ èmi ò kì í ṣe ọlọ́pàá kì í ṣe kọ́kọ́ ló ṣe ṣàlàyé fún mi máa ń wo eléyìí pé fún ìdámọ̀ pé task force ni mo wà ṣe rí gbogbo ọlọ́pàá tó bá ti pàdé ní pátá lójú títì ń tẹ́ máa fi dámọ̀ ní lẹ́yìn yúnífọ́ọ̀mù ẹ̀ ó máa wọ jákẹ́ẹ̀tì irú ilé ìbẹ̀ kìí ṣe lè gbọ̀ngàn bóná ṣe dúdú nì ó máa wọ lórí aṣọ ẹ̀ ó wà harmless báyìí wọ́n máa kọ LASG task force síwájú orúkọ ẹ̀ wà ń bẹ̀ ráǹkì ẹ̀ wà ń gbé àyà LASG task force náà wà ní ẹ̀yìn ọlọ́pàá tó bá ti mú yín ní Èkó tí ò bá ti ní jákẹ́ẹ̀tì ní ọrùn èmi ò ní wọn ò ní rẹ̀tì láti mú yín òbẹ̀tì wọn ò wá láti àjọ Lagos State task force gbogbo ọlọ́pàá task force pátá tán bá máa jáde láti lọ fi ṣiṣẹ́ wọ́n ẹ máa rí jákẹ́ẹ̀tì yẹn lọ́rùn wọn wọ́n máa kọ LASG task force wọ́n máa kọ sí gbáyà wọn orúkọ wọn dẹ̀ wà tó hàn gàdàgbà ẹ tó bá ti mú yín tó bá lóun wá láti task force tí ò wọ jákẹ́ẹ̀tì yẹn kì í ṣe task force ọlọ́pàá ni ìwá ṣe pé wọn ò lẹ́tọ̀ọ́ láti mú yín o àmọ́ orúkọ task force tí gbogbo wọn lò wọ́n ti mọ̀ pé ní kò sí ẹni tí aráàlú bẹ̀rù ju task force náà ni wọ́n ni so bó ṣe jẹ́ nìyẹn. tí wọ́n bá di pé wọ́n mọ́ lọ́kadà bọ́ ní mọ́tò àbọ̀mọ́ ní dánfó bẹ́ẹ̀ yẹn ọgbà mélòó ni ẹni tó jẹ́ wípé tí wọ́n bá bìkọ́ ṣe mọ̀ pé bá ṣe máa ń gbọ́ àkọ́dọ́ sáré wa mọ́tò sáré wọ̀ ọ̀kadà wọ̀ bìkan ibo ni ibi tó yẹ pé tó jẹ́ Lagos State tag máa gbé mọ́tò àbí ọ̀kadà àbí dánfó ibo lọ gbé wọ̀ tó jẹ́ tó jẹ́ tó. ní èmi ibi mi àti ṣe jọ sọ̀rọ̀ yìí sí ibì kan la ní tó ń gbé mọ́tò sí gbogbo mọ́tò tàbá mu ó wà ní secretariat task force car park ibẹ̀ ní ọ́fíìsì wa tẹ́lẹ̀ ká tó kó wá sí Bọ́ládé níbi kò jìnnà síbi fire service lẹ́yìn shoprite ibẹ̀ la gbogbo mọ́tò tàbí ṣé wàá gbogbo ọ̀kadà tí task force bá mú pátá a ní yáàdì ní bíbà yìí àwọn èèyàn tàbá ti ní Bọ́lá mo fẹ́ kẹ́ pé kọ́ ọ̀rọ̀ alẹ́ tí Bọ́ládé ní yáàdì wa ní Bọ́ládé bí ká tó lóṣòdì a ní yáàdì wa ní ibẹ̀ là ń kó gbogbo ọ̀kadà sí bó ṣe jẹ́ nù ibì kan là ń kó ọ̀kadà sí lọ́dọ̀ wa ń bí nínú ọgbà wa ni ò kì í ṣe lẹ́gbẹ̀ẹ́ o kì í ṣe wájú o nínú ọgbà wa là ń kó ọ̀kadà sí secretariat ní former office wa ibẹ̀ là ń kó mọ́tò sí bí méjì àfi ṣiṣẹ́ wa ni ẹ tó bá ti mú ẹ tó bá mú ẹ lọ bòmíì kì í ṣe task force kì í ṣe task force tó bá wá ní òun task force lòun mú ẹ lọ síbẹ̀ ẹ máa fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́lẹ̀ fi pè wá gbogbo ìgbà tí ẹ bá ti ní kọ́lọ́fín ẹ pé 081 80 44 2004 081 80 44 2004 kò sígbà tẹ́ pé tẹ́ẹ̀ ní èèyàn tó máa gbé tó máa dá yín lò kò sí pọ́sùn kò sí pálẹ̀ kò sí pòrò because iṣẹ́ tá a gbà ní ìgbàlẹ̀ láti ṣe. ọ̀gá mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan torí mi ní fẹ́ mo rí pé gbogbo ẹ̀ ń lọ bó wá fẹ́ kó tó di pé a parí ìmọ̀ràn fún ẹni tó ń wọlé báyìí pé ìyẹn ni pé ìjọba Èkó ní pé ká má wa ọ̀kadà ká má fi ọ̀kadà wáwó
wọ́n kọ̀ ní pé ó nílànà tó gbọ́dọ̀ máa fi kí lẹ fẹ́ ìmọ̀ràn lẹ fẹ́ fún ẹni tó wà lébà tó náà fẹ́ fi ọ̀kadà tó fẹ́ fi ṣiṣẹ́ ìmọ̀ràn olè yìí fẹ́ sọ fún bó ṣe ń wò yín báyìí. n tẹ́mi fẹ́ sọ fún wọn ní pé tó bá yẹ pé mi lè ní kó má ṣiṣẹ́ ọ̀kadà àmọ́ gbogbo bí tíjọba ní kó má gbà pátá ní express highway bridge kó má ti torí owó fast money tó ń rí ń bẹ̀ kó má lóun máa gbàgbé ṣe rí èmi ní gbogbo láti junction wọnú street ọ̀kadà lè ṣiṣẹ́ ó sì lè lọ níbi tí láyìn wọn bí tán fààyè gbà ní o láwọn ẹni tán fààyè gbà ní o because ó ní àwọn bàbá 15 local government náà outrightly ni kò sí mú mẹ́bẹ̀ rárá bẹ́ẹ̀ bí tó bá fààyè gbà ibẹ̀ ni ó pè é kó ṣiṣẹ́ etí ilé ẹ̀ yẹn tó bá máa ṣe yẹn náà ó gbọ́dọ̀ wà fully kitted o kí lẹ mọ̀ òfin tún mú ẹ̀ńbẹ̀ yẹn náà fully kitted mean o gbọ́dọ̀ wọ akoto o gbọ́dọ̀ fi rédíò sí ọ̀kadà ẹ̀ o gbọ́dọ̀ gbẹ́ni méjì o gbọ́dọ̀ gbólóyún o gbọ́dọ̀ gbẹ́ni tó pọnmọ́ ọ̀kadà ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ wà o gbọ́dọ̀ make sure yìí pé kì í ṣe ìwọ tó ń gun gangan fúnra rẹ̀ o gbọ́dọ̀ ní permit because àwọn náà ní association so o gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn náà tó bá tẹ̀lé náà níbùn ibi tán ní kẹrin àjọ tá a sọ ti máa mú ẹ̀mẹ̀ o. ọ̀gá mi ní sún ọbọ̀ ṣé wò láti wọ́n lè máa gbọ́ pàṣọ lórí ọ̀kadà kan máa wa kí ní báyìí ọ̀fẹ́ǹsì ni. ó ti kò possible nígbà tó bá gbé rédíò sí orí ọ̀kadà tó ń gun lọ tó ń wà tí mọ́tò ń bọ̀ lẹ́yìn tó tẹ̀ hàn ní báwo ló ṣe fẹ́ gbọ́ kò sí bó ṣe fẹ́ gbọ́ ó ti gbọ́ bá wà sí lọ kò sí bó ṣe fẹ́ gbọ́ bí tó ti gbé wàhálà máa ti ṣẹlẹ̀ nìyẹn onídàáfó náà tó ń fi airpiece sétí kò ní mọ̀ pọ́lọ́kadà ń bọ̀ wọ́n gbàgbọ́ gbà ó ti gbàgbà mọ́ra wọn kọ́lọ̀ ọba lójèdè kó ṣàánú wa kẹ́rọ nígbà tó ti gbé òfin yìí sílẹ̀ ẹ bá lọ sáwọn hospital wa ẹ rí i pé ní rate of accident ọ̀kadà tó ń gbé lọ sí ó reduce iyẹlẹ tí mo mọ̀ pé ní kì í ṣe pé measure tíjọba gbélé tíjọba láti fi lè àárẹ̀ èkó lára wà punitive corrective ni gbólé ní gbà lọ́la àmọ́ tí ń reduce but ibi tó kù sí ní níbi ta ní kẹmárì yẹn aláàfẹ́ ni kò dẹ̀ sí no repeat no surrender wọ́n ti wọ́ àtijọ́ wọ́pọ̀ pẹ̀lú task force no repeat no surrender ni àwọn aráàlú náà ẹjọ́ tó lọ́nà ẹjọ́ ìwà ìdí tẹ́yìn máa fi jọ́ ìwà ní kẹ́ mú wọn ọ̀bẹ̀ ẹ̀yin náà ẹ má gùn lórí ibi tán ní kán má gùn wọn ẹ má gbọ́ kàdà tẹ́ ẹ bá gbé tán bá mú yín bẹ̀ òfin ó mẹ́yìn náà wọ́n máa fáìn ẹ̀yìn náà gbogbo ibi tó ń kẹ́lẹ̀ lẹ́ǹkanjú lọ pátá kò síbi tó ní ká kò ní dé àwa la kàn kánjú ọlọ́run bá ti mọ àkókò tá a máa dé gbogbo ibi tá a pláàni pátá a kàn kánjú ni ọlọ́run àwa ṣàánú wa àní kánjú jáde láyé àníkọ́jú jáde láyé ọlọ́run àmà fi ṣú ẹ̀ṣọ́ gbogbo wa. ẹ ti bá mi gbọ̀n wọn lọ́kadà mọ̀nà ọmọ ní dánfó ẹ bá mi gbà wọ́n mọ̀nà bẹ́ẹ̀ ṣe gbọ̀n wọn lọ́kadà mọ̀nà tí mi yẹn. ṣé àwọn ọmọ ní dánfó ní sọ̀dà kejì ọmọ gidi ni wọ́n à ń rọ àwọn náà kàn jọ ẹjẹ́ a máa tẹ̀ jẹ́jẹ́jẹ́ kì í ṣe gbogbo wọn o mi lè generalize ló fi ṣe gbọ́n àwọn kan wà ní wọn fẹ́ gbé ní with the confine of the law kò náà fi operate bẹ́ẹ̀ àwọn kàńdá tó wà nínú wọn káwọn náà dùn. ó dà pé sọlẹ̀ kan kí wọ́n gbọ́dọ̀ sílẹ̀kùn lọ́gbọ̀dọ̀ máa tilẹ̀kùn àbí. ìgbà tẹ́ bá ti kérò tẹ́ bá lọ ní àwẹ̀ láti tilẹ̀kùn yìí then ẹ lè gbọ́ dédé fọ́ọ̀mù pé bíbá ẹni bus stop designated bus stop tí Lagos government ń kọ́ káàkiri ibẹ̀ ni kẹ́ máa dúró kẹ́ẹ̀dúró ẹ̀ẹ́dẹ̀ jẹ́ òrùlẹ̀ kẹ́ máa lọ ni kì í ṣe pé ẹ wá dúró síbẹ̀ ẹ wá tún pèrò ẹ tún wá sọ di gáràjì kò sáàyè yẹn o torí àwọn mọ́tò mi náà ń bọ̀ tán fẹ́ jẹ́ òrùlẹ̀ the new BRT buses yìí tí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀jọ̀ tó gbé jáde òun ló ní bus stop òun náà máa lo bus stop ẹ̀ òun dẹ̀gùn tó bá débi tó ti ráyè wọlé goslo bẹ́ẹ̀ ti ni wà goslo ní tún máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí gbogbo ibi tó bá ti ń designated bus stop ìbẹ̀ni kẹjẹ́rò ilẹ̀ kẹjẹ̀kún bẹ̀ gáràjì yàtọ̀ sí bus stop bẹ́ẹ̀ yàtọ̀ sí gáràjì tíjọba ṣe fún yín ẹ lè tò síbẹ̀ jẹ́rò yín bá pẹ́lẹ̀ tó máa mú bẹ́ẹ̀ bus stop ẹjẹ́rò lẹ̀ fọwọ́n dìónà ẹ ti bá mi sọ tí wọ́n bá mi sọ fún wọn létí láwọn dìónà tó ń wò yín báyìí tó ń lo jíìpù gbẹ̀ndùgbẹ̀ tó ń wò pé àṣọ wá bẹ́ẹ̀ mi lọ ni àwọn ní private car ṣó bẹ́ẹ̀ mi lọ ni mo mọ̀ yàn láláwọ́sá mo mọ̀ yàn kí ni kí lẹ fẹ́ sọ fún ọkọ̀ bọ́lá tẹnu yín báyìí. ṣẹ́rí tàwọn yẹn wọ́n ti wọ́ pẹ̀lú àjọ task force kì í ṣe ní threat o bet pẹ̀lú òfin náà ni èyí tó bá wù ara ẹ̀yìn náà
tẹ́ bá rí hold up iṣẹ́ tí gbogbo wa bá tò sójú kan náà tábà ráńdà àwọn adébí tá a máa dé o ìkánjú àti sùúrù ọ̀gbọ̀gbà ni gbogbo kọ̀lọ̀fín tẹ́ fẹ́ lọ gbà wọ́n wí tẹ́ fẹ́ lọ gbà yẹn tọwọ́ àwọn agbófinró bá ti mú yín wọ́n bá ti lè mú yín kò sí ọ̀nà méjì fún o ilé ẹjọ́ ni o kò sí ọ̀nà méjì fún ilé ẹjọ́ and with ilé ẹjọ́ kò sí ọ̀nà méjì pẹ̀lú ilé ẹjọ́ kò ṣe change for future ni ìjọba wọ́n máa gbẹ́sẹ̀ lé mọ́tò yìí tó wá da ìwọ́n tó gbé mọ́tò jáde kúrò tó wá ń lọ tó wá padà délé tó gbọ́kadà dẹ́nu gẹ́tì èyí ti dín ńlá ni kí lẹ fẹ́ sọ fún ọmọ yín kí lẹ fẹ́ ló ṣe mọ́tò abẹ́mọ̀ fún àwọn ọmọ tàbí náà sì ìpasẹ̀ wa ó ní wọ́n ń gbé nígbà tó bá sọ fún ọmọ yín pé I was arrested ó máa ní for what daddy you are arrested for one way ó máa acquisitive do you fly one way tó bá ní ẹ̀sán ní why daddy ọmọ yẹn tí ń dà ní insult yín nìyẹn ó ti insult yín nìyẹn tó fi lè ní why ó ti wọ pé you gone out of the negative the tenet of the law so ẹ jọ gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká ṣe ní ṣe nǹkan tó yẹ pé tá a bá lè délé a lè sọ pé mo ṣe nǹkan báyìí tínú ọmọ wa máa kẹ́kọ̀ọ́ mbẹ̀ kì í ṣe ìta máa ṣe tó yẹ pé ní lè sọ jáde. ẹ ṣé gan ọ̀gá mi, ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Musa Adébáyọ̀ Taofeek tó jẹ́ PRO fún Lagos State àti environmental gbogbo ìta mú lè ní àdídì focus lórí ọ̀rọ̀ onímọ́tò ọlọ́kadà tó jẹ́ èyí tó ń ṣẹlẹ̀ sí tó bá tún yá á padà wá bọ̀ wọ́n ga wàá sọ̀rọ̀ nípa environment gbogbo ètò jẹ́ pé ń dàdọ̀ tí wọ́n ń kọ́ kinní síbì kan tó ń gbọ́ wọn ṣáǹtì gbogbo wọn kinní tó wà káàkiri á padà sọ àmọ́ eléyìí tó ti sọ yìí ẹ jẹ́ ká mú ká dì í òun náà láti ṣe à ń fẹ́ gbọ́ dẹ̀m̀sí mọ́ ẹ ti gbọ́ látẹnu wọn gangan wọ́n ti sọ wọ́n ní kò yẹ ẹnìkan kọ́lẹ̀ ọjọ́ ọlọ́kadà ò ṣe nǹkan tó tí ìlú ní kò ṣe bó ti yẹ kó ṣe bójú ní dánfó náà ṣe bó dẹ̀ jẹ́ pé dìónà private owner náà gbé kò yẹ ẹnìkan kọ́lẹ̀ tó bá ti lu kinní báyìí òfin á ṣe kí ni àmú ẹ̀ ní gbé bẹ́yà kì ní ẹ bá mi gbọ̀n aráàlú Èkó náà ká kí tó yẹ kẹ́ máa lọ kó tó dijọ́ mi kí lẹ fẹ́ sọ fún ará Èkó àtọ̀wọ̀ ará Nàìjíríà torí kò bẹ́ẹ̀ ṣe sọ̀kọ́ sẹ́ni tí ò níyàn ní Èkó ń bí káàkiri ẹ bá mi gbà. advice mi kọ́ mọ́ ní pé ní gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ìjọba ìlú Èkó ò ní ẹnì nǹkan tá a bá fẹ́ ẹ jẹ́ ká tẹ̀lé òfin bófin bá ti sọ nílùú Èkó ní ká ṣe ṣe kò sí ọ̀nà àyíkọ́rọ́ nílùú Èkó yìí tẹ́ bá ti tẹ̀lé bófin ṣe sọ èyí náà ń pè ní ìgbé ayé ìrọ̀rùn ọ̀nà máa gbé nílùú Èkó ìjọba ìlú Èkó kẹrin ó ń gbìyànjú láti make sure pé ní everybody ó wà secured gbogbo wa a dẹ̀ ń gbégbé ayé tó rọrùn láti ṣe àtẹ̀rí gómìnà wa tó ọ̀tún àtòsí wọ́n ṣe lọ nọ́mbọ̀ wọ́n ṣe títí ṣe bẹ́ẹ̀ náà ń kó kọ́tà bẹ́ẹ̀ náà ń kó kànáà àbí bẹ́ẹ̀ náà ń wo wọ́n yé tún máa ṣe òpópónà ọ̀nà míì tó máa tún fi ọ̀nà kún ọ̀nà èmi ò rí àdúgbò kan sì tó wà tó yẹ pé ní kò sí ọwọ́ iṣẹ́ gómìnà wa Sanwó-Olú láti máa ṣe lọ́wọ́ ẹ̀ gbogbo tí wọ́n ti ń ṣọ̀nà yẹn gbogbo ibi tí ó bá ti ń kù díẹ̀ sí tí wọ́n ti ń ṣe tó máa fa nítorí ẹjọ́ ẹ jẹ́ ká manage ẹ̀ títa ríro là ń kọlà tó bá jiná tán àdùnkì ẹ ṣe pọ̀. ẹ ṣe bàbá mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ òun lẹ́ ti gbọ́ yẹn tó ra náà ní káwọn náà dá sí ní àǹkan lè fi gbogbo ẹlẹ́ fún ọ̀nìkan káwọn náà wọ́gbọ́n yẹn lólùfẹ́ wa náà jẹ́ ká dé lè mú yálà wa tí àwa lẹ́kọ̀ọ́ tá à ń lọ tá à ń bọ̀ yálà wa tá à dẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ náà àbáwá tá a náwọn ẹbí ẹ sọ fún wọn ẹ ti gbọ́ mi Adébáyọ̀ Taofeek tó sọ̀rọ̀ nǹkan báyìí lọ́sàn-án lágbára ọ̀gùdà níbàdàn ọ̀gá mi ẹ ṣé gan sà àtúmọ̀rí yín láìpẹ́ láì jùlọ ẹ ṣé gan lólùfẹ́ wa adúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bó ṣe mọ bó ṣe ń lọ lórí amóhùnmáwòrán nígbà tí ń pè nǹkan tó bá ń ṣẹlẹ̀ lágbègbè wa náà àwa ṣe kí ni àwa dìmú torí ibi tá à ń sùn tá à ń jí tá à ń lọ tá à ń bí tá ti ń pawó ó ṣe pàtàkì ẹjọ yẹn lọ́kadà o ní sùúrù o kò nígbà láwọn máa fẹ̀ṣọ́ ẹ̀ṣẹ̀ wa ìjíròrò ilé náà Láwálé náà wà ń bí Sunday Ayọ̀básọ̀ náà ṣe ẹ̀gbọ́n mi oníṣẹ̀gẹ̀ wà ń bí adúpẹ́ lọ́wọ́ lẹ́ kò ní bàjẹ́ ọ̀nkù mi kan náà wà mí tọ́ ra sẹ́ńpẹ́ látàárọ̀ náà tọ́ wà lẹ́yìn ìkíní kò ní bàjẹ́ fún yẹn ẹ̀gbọ́n mi ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀.